normal tá bá ní ká sọ bí wọ́n ṣe máa ń kí ọba wa ní Ìlọrin bí wọ́n máa ń ní ọba tí ń gbà kúnlẹ̀ ọba ni wọ́n sì tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ ní bàbá mi Murtaba of Ìlọrin ṣẹgẹt wọ́n tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ àmọ́ wíwá tí ọba Ẹdẹ wá sínú palace lóòjọ́ yẹn everybody bá notice ọba Ẹdẹ ò wá níwà ipò ọba lòun o ìlà ìwárọ̀sùn lè ní view tèmi because wọ́n bọ̀ wá síbi wedding ní ọba ìlú kan ní ẹ̀nà tó fi wá dọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ pé wáyé tọ́ba kan fi wá máa dọ̀bálẹ̀ fọ́ba kan pé ìwọ ọba Yorùbá ọba aládé kan ṣégbà tí ń bọ̀ só gbádé bọ̀ ó gbádé láti ilé rẹ̀ wá ó ní kò ó wá pásánà bí wà pé kàn ń bọ̀ wá síbi prógámù ni ìwọ ọba tó ń bọ̀ láti odi dẹ̀dẹ̀ ó ní láti dádé adé rẹ̀ adéṣẹ̀báyé rẹ̀ ó gbọ́dọ̀ dé kó mú pọ̀ padà ní káwọn olórí rẹ̀ tẹ̀lé ọ kò bá jẹ́ ọ̀kan àbí méjì àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ọ déwájú bàbá ọba Ìlọrin ọlá bó ṣe rí bó ṣe dírẹ́sì wá spirit ń lójó kúnlẹ̀ kò wá àwọn ọba ẹ̀gẹ́ tó bá wá àwọn ọba kọ́dà bàbá spirit ń wò tẹ̀ níjó kúnlẹ̀ gan tó bá wá àwọn ọba pé mo dádé mo lulẹ̀ tó wá ó wá ń wà pé ẹgẹ́ tì fàmàlẹ́ àbàbọ̀ nǹkan tọ́nà bá ti ní ó máa ṣẹlẹ̀ ṣá yóò ṣẹlẹ̀ ni bọ̀ èmi ò rí big deal bẹ̀ ṣá. fídíò ọmọkùnrin yìí ló jẹ́ kí n wá fèsì sọ̀rọ̀ nítorí ohun tó sọ kò mú làákàyè wá rárá kí èèyàn máa sọ pé báwọn ṣe ń kí ọba tàwọn oríkì ni kò síbi wọn ṣe lè kíyàn ọ̀rọ̀ tá a wá sọ kalẹ̀ lórí ọ̀rọ̀ ọba tèmi àti ìdọ̀bálẹ̀ wọn pẹ̀lú Emir Ìlọrin mo fọ lẹ́dùnmarè bẹ̀ gbogbo wa ẹ má jà fi tí àbùkù gbọ́ o torí àwọn ilé tí ọ̀tẹ̀ wà òpònú sílẹ̀ lómi ò fọnú fọ́ra ètí ọ̀tẹ̀ lòun ó fi gbọ́ Ẹdẹ sí Ìlọrin dì jù kọ́ba aládé wa lọ bíi baálẹ̀ gbogbo nǹkan Yorùbá ló ní ètò gbogbo nǹkan Yorùbá ló létò baálé wà mọ́gàjí wà baálẹ̀ wà olórí ìlú ó wá múra bí olórí agboolé kíní ìdàjẹ́ yẹn dẹ̀ ti wà àti gbóríṣiríṣi nǹkan wọnú àṣà àti ṣe wa tó bá kọjá nu pálásì ọba ṣe máa ń wọ jíǹsì lọ patí ọba ó wọ jíǹsì lọ patí yáàdé kángò yóò fi ṣéènì góòdì tó dé dòdò sí ẹ lákòótọ́ bàbá lọ dátọ̀ títọ́ọ̀gì kan bá ní ó tẹ̀wọ́n mọ́lẹ̀ àbí ṣé gbogbo ṣé sẹ́líbírìtì ni gbogbo ọba ni tó wá ní ẹ̀rọ ilé ìbòye tẹ̀mí mọ́lẹ̀ ẹranko màlélẹ̀ kífàì wọ́n wà ní wọ́n gbọ́ba létí ọba náà ṣe múra tó wá dé kángò bíi góòdì pèsè lómi ó bá jáde òun náà ní irú ọ̀rọ̀ tí ọmọkùnrin yìí sọ nísìn tí wà ń fi oríkì báàkì nǹkan tí ò dáa tí ò lẹ́tọ̀ọ́ pé àwọn máa ń kí ọba àwọn ní ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba kò sí ọba tí wọ́n fẹ́ kì bẹ́ẹ̀ nítorí pé wọ́n sì fẹ́ pọ́n lé ni. ẹ káàbọ̀ sí ìkànnì Àṣà Yorùbá TV ìkànnì tó ń gbé àṣà Yorùbá lárugẹ ẹ farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ like ẹ comment kẹ́ ẹ sì share àwọn ètò wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. lákọ̀ọ́kọ́ ná kí n tó sọ̀rọ̀ lórí fídíò tí gbogbo wa wò yìí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi wọ́n ní tá a bá ti ríra ẹni tó bá tójọ́ mẹ́ta ẹ̀kọ́ àti náà ni ká máa kíra wa bóò ni gbogbo ilé ọ̀dẹ̀ òdùn bí èmi olólùfẹ́ yín náà ni akẹ́yìn tẹ́ ẹjọ́ olólùfẹ́ wa tinú tẹ́yìn àti kẹ́yìn tẹ́ ẹ fẹ́ràn wa náà ẹ wá fẹ́ràn wa nítorí òdodo tá à ń sọ ni má nìyí là ni bàbá mi kan fi máa ń sọ pé òótọ́ ọ̀rọ̀ ní máa ń ní àwọn èèyàn lára wọn ìfẹ́ gbọ́ ẹ wá já sọ̀rọ̀ lórí fídíò tí ẹ wò yìí lórí ọ̀rọ̀ ọba tìmì kábíyèsí o bàbá gbogbo ohun tí gbogbo àwọn eléyìí wá ń sọ yìí ẹ̀yin lẹ fà á torí mi ò rí ibi tí ọba aládé ti ń dọ̀bálẹ̀ fún ọba aládé ẹgbẹ́ ọba tẹ́ ẹ tún wá dọ̀bálẹ̀ fún kì í dé adé láwàní làwọn ń lò ṣe ipò ti yàtọ̀ ẹ̀yin wá gbé orí adé ti yín tẹ́ ẹ ti fi dá májẹ̀mú pẹ̀ládé ìṣẹ̀ǹbáyé ìlú yín tẹ́ ẹ fi bá wọn ìlú yín ṣe ìpínhùn pẹ́ẹ̀ ní bojú wọn jẹ́ níbikíbi ẹ wá lọ lè fi dọ̀bálẹ̀ fọba bí ẹgbẹ́ yín ká sọ bẹ́ẹ̀ kí n tó wá lọ bí ọ̀rọ̀ gangan ṣe rí ẹ̀yin tẹ́ ń bu ọba Ìlọrin lórí ọ̀rọ̀ yìí Emir ò jẹ̀bi o torí nínú fídíò yìí kò síbi tí àwòrán yẹn ti sọ fún wa pé bí ọba tìmí ṣe wọlé kábíyèsí o ọba Sùlù Gàmbàrí
tẹ́ ń dá wọn lẹ́bi lórí ọ̀rọ̀ yìí ni pé àwòrán yìí ò sọ fún wa pé bọ́n ṣe wọlé bóyá wọ́n whisper sí yàn kan létí ni pé ẹ sọ fún ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀, kò sí. Àbí pé bọ́n ṣe wọlé náà wá sọ pé má nawọ́ sí mi ńṣe ni kò dọ̀bálẹ̀, kí lẹ wá ń dá ọba náà lẹ́bi fún. Ọba tọ́wọ́n jókòó pé ibi gẹ̀rẹ̀jẹ̀ là ń bọ́ba, àwọn ló fẹ́ gbàlejò lóòótọ́. Èmi ò mọ condition wọn o pẹ̀lú health wọn o pé tí wọ́n fi jókòó o, torí wọn bá blame tèmi lè blame wọn bẹ̀ yẹn ni pé ọba ẹgbẹ́ yín ni ó dẹ̀ wá bá yín lálejò ni, àgbọ́dọ̀ honor láti dìde wípé ọba ẹgbẹ́ mi ló wá kí mi yìí, kẹ́ ẹ fi dúró kẹ́ ẹ fi yẹ wọn sí. Ẹ̀bi ẹyọ̀kan tèmi ní fún yín nìyẹn. Kì í wá ṣe ẹ̀bi nítorí pé ẹni tá àti ìbá sọ̀rọ̀ àbí ká gbọ́ tẹnu ẹ̀ àti lè dá lẹ́bi. Ó lè jẹ́ pé ẹ̀tì nígbà yẹn kò gba kẹ́ dìde dúró táwọn fi wá déwájú yín. Tá bá fẹ́ sọ ní ẹni tí ọmọ ọdún 10 bá jọba lónìí, ó ti di ṣàwáwù pẹ̀lú àwọn ọba tó kù, wọn ò tún gbọdọ̀ gbàdọ̀bálẹ̀ mọ́, ó ti kúrò lọ́rọ̀. Tán bá dénú ilé náà lè máa sọ̀rọ̀ bàbá àtọmọ dà kábíyèsí o kìíní kan tó kódà tó bá là á mọ́ ọba yẹn, tó bá là á mọ́ ọba 60 years kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ torí ẹ̀ nílùú. Orí adé lẹ́jọ́ fi ń borí adé sọ̀rọ̀, ọjọ́ orí èsì ní ṣe ń bẹ̀. So mo á wo interview kan torí ohun tó jẹ́ kémi kọ́kọ́ tẹ̀ wá sọ̀rọ̀ yìí ni pé torí ó ti tójọ́ 2-3 tó ti ṣẹlẹ̀, mo ti wò ó pé kábíyèsí náà ṣe ra tiwọn bẹ́ẹ̀ bí wọ́n ṣe fẹ́ máa kí àwọn ọba ẹgbẹ́ tiwọn tó kù nìyẹn. Torí mi ò tí ì rí ọba kan tí ó wá sí ọ̀dọ̀ tiwọn tí ó wá dọ̀bálẹ̀ fún wọn, àwọn làwọn ṣe tiwọn bẹ́ẹ̀. Àtúní dáwọn náà lẹ́bi púpọ̀, àwọn afọbajẹ ni. Torí àti tán bá ní wọ́n ń ṣòro fọ́ba, wọ́n máa ń ṣe àlàyé bọ́ba ṣe gbọ́dọ̀ máa ṣe. Torí gbogbo ọba tí ń jẹ lóde òní ìkọ́ ní ń gbé pálásì o, gbogbo wọn kọ́ ni wọ́n gbé pálásì pẹ̀lú ọba àtàná o. Fún ìdí èyí ọba mi ò ní mọ bí ọba ṣe ń ṣe, tinú fíìmù nìkan ni ó máa wò. Níjọ́ tẹ́ ẹ bá ti wá yànyàn pé ẹ fẹ́ fi jọba, lẹ ti gbọ́dọ̀ kọ́ ní pé bọ́ba ṣe jẹun rèé, bọ́ba ṣe rìn rèé, bọ́ba ṣe múra rèé. Ní òfin ní máa sírò àwọn àṣìṣe yìí. Àdẹ̀mọ̀pá ti wà láyé social media tó yẹ pé tí ẹ bá sọ lásán wọ́n post ẹ̀. Kódà PA tí ń yà ẹ́ látẹ̀yìn báyìí tó bá ṣubú gẹ̀rẹ̀ yóò post ẹ̀. Tẹ bá dẹ̀ bí ó lè ní life lòún wà tẹ́lẹ̀, yóò post ẹ̀ láti fi ṣe àbòsí ẹ̀ káyé lè rí ẹ̀rọ ibi tó kù sí yẹn. Gbogbo nǹkan ní ọ̀bùn níbi tòórùn kọ. Ṣebí ọba olúwo náà lọ síbi tẹ́ lọ yẹn, wọ́n jọ bọ̀wọ̀ ni, wọ́n kíra wọn ni. Òun la fi ní gbogbo nǹkan lọ́bùn òní bíi tòórùn kọ. Àwọn lòpọ̀ ọba wọn níbi ibẹ̀ yẹn. Nígbà tẹ́ máa bá BBC sọ̀rọ̀ bàbá, àbáyín wí o, sì tó correct yín lọ́nà méjì ni. Alákọ̀ọ́kọ́ ní ti ká bá ní láyé, tí bàdí ò bá tẹ̀ tí ò bá wọ́, ẹni tá a bá ń wájú ó tó bàbá ṣe fún ni. Bàbá lẹ jẹ́ fún wa. Lẹ́ẹ̀kejì tẹ́ ẹ̀ bá tún wá tó bàbá ṣe fún wa, ipò tẹ́ ẹ wá ti dà ní lágbà. Ni mo fi sọ pé àbáyín wọ́n sì máa daṣọ bọ̀lá bá wí. Mo mọ̀ pé lọ́kàn tiyín náà nígbà táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní fà lọ́tún fà lósì, ṣọ́ba Yorùbá ní í ṣe báyìí, ṣe kìíní kan ní í ṣe báyìí, ẹ̀yin náà ó ti máa rò ó nínú ọkàn yín pé even káwọn èèyàn tó máa sọ̀rọ̀ rárá bẹ́ẹ̀ ṣe yẹn ẹ lè ti sáré rò ìjẹ́ èèyàn nìyẹn pé ṣé ohun tí mo sì ṣe yìí ṣé kò ní lẹ́yìn bó ni. Ẹ wá sọ wípé ẹ̀yin kí wọn ní titi ẹ̀sìn, ẹ̀sìn wa ò lè papọ̀, ẹ̀sìn wa ò lè papọ̀. Tó ti máa wá fẹ́ kíyàn ní pé mo jẹ́ ọba, mo wá fẹ́ kí ní tẹ̀sìn rẹ̀, màá kí ní kìkì tọba ni. Tẹ́ ẹ̀ bá dẹ̀ lè kíra yín ní kìkì tọba tó bá jẹ́ pé àwọn ọba ò ní bọ́ ṣe ń kíra wọn kankan kìíní kan, ẹ̀ náwó síra yín, àwọn náà dẹ̀ fi ọwọ́ gbà, wọ́n fi dùnnú gbà. Ìyẹn wá dájú èyí tẹ́ wá ṣe yìí lọ. Àmọ́ àwa ò ní ọ̀rọ̀ pẹ̀lú yín. Fún ìdí èyí, ẹ̀yin lẹ wá fún ìgbéra àwọn tí a play fídíò yìí àti àwọn míì náà tí wọ́n ń sọ̀rọ̀, ẹ̀yin lẹ fún gbéra àwọn lọ́tí mu. Ní tó fi ń sọ pé give me another tumbler, give me another tumbler. Fídíò ọmọkùnrin yìí ló jẹ́ kí n wá fèsì sọ̀rọ̀ nítorí ohun tó sọ kò mú làákàyè wá rárá. Kí èèyàn máa sọ pé báwọn ṣe ń kí ọba tàwọn, oríkì ni kò sí bí wọn ṣe lè kíyàn. Ń pé ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba wo ni? Ọba wo ni ó ti wọnú ààfin wọn wá rí tí ó ti dọ̀bálẹ̀ fún ọba wọn tí wọ́n mú fídíò ẹ̀ bọ́ta kárí?
tó fi wá jẹ́ pé ọba ń gba ìdọ̀bálẹ̀ ọba. Àmọ́ òun ò jẹ̀bi, ẹ̀yin lẹ jẹ̀bi. Níbi tí ò ti jẹ̀bi ni pé ẹ gbọ́ ohun tó tún sọ nínú fídíò yìí. Ó ní kábíyèsí ọba Tìmì ò múra bí ọba wá. Ohun tó tini lójú gbáà ni lẹ́nu irú títí ẹ̀. Òun ò sì jẹ̀bi, ṣe pé mo tún sọ, òun ò jẹ̀bi o. Òun wà lẹ́nu àti máa kọ̀rẹ́ẹ̀tì yín pé bó ṣe yẹ kẹ́ ṣe nìyẹn, pé tó bá jẹ́ pé gbà tẹ́ ń bọ̀ ẹ̀dẹ́ adé wá àwọn olórí méjèèjì tẹ̀lé yín pé ọba náà ó dìde kí yín tàpọ́nlé pípẹ́ kàn wá bí common person. Pé ọba wa ń bọ̀ ẹ wá dé fìlà ẹ wá mú ọ̀pá kan dání. Ó ní òótọ́ sì ni àwọn bàbá wa Yorùbá ẹ̀yin àgbàlagbà náà lẹ sọ wípé ìrìndínsí nìsọni lọ́jọ́. Òun ni bá a ṣe rìn sí tà ń kó ni òun nìyẹn. Ìrínisí sì nìsọni lọ́jọ́. Ìrí tí wọ́n rí igún yín ni wọ́n fi ta lọ́fà. Ra èwo lèyí tí ń wọlé bọ̀ gbàgbádá gbẹgẹrẹ jẹ yìí. Ẹ mọ̀ ìrí tán ni tó wọlé pé lóòótọ́ ni pé ẹ̀yin náà ń bọ̀ tẹ́ jáde tán. Ẹ̀dẹ̀ sí lọ́rin dì jùkọ́ baládé wá lọ bí baálẹ̀. Gbogbo nǹkan Yorùbá ló ní ètò. Gbogbo nǹkan Yorùbá ló létò. Baálé wà, mọ́gàjí wà, baálẹ̀ wà. Olórí ìlú ó wá múra bí olórí agboolé. Òun ni wọ́n fi sọ pé jókòó ńbẹ̀ kìíní kan. Kódà tí eléyìí tún gba táwọn ọlọ́pàá bá rí yín tẹ́ ẹ̀ bá lo plate number tó bá jẹ́ pé wọn ò dá yín mọ̀, wọn ò ti fi wọ̀ sí gan kan ni. Ká má tún sọ̀rọ̀ pé ẹ lọ forí adé dọ̀bálẹ̀ fún yàn o, fọba ẹgbẹ́ yín o. Common man náà lè pàdé yín kó rí yín gbà tó gbé bẹ́ẹ̀ ṣe múra ni. Kíní ìbàjẹ́ yẹn dẹ̀ ti wà àti gbóríṣiríṣi nǹkan wọnú àṣà àti ṣe wa. Tó bá kọjá nu pálásì ọba ṣe máa ń wọ jíǹsì lọ patí. Ọba ó wọ jíǹsì lọ patí yáàdé kángò yóò fi ṣéènì góòdì tó dòdòdó sí. Ẹ lákòótọ́ bàbá lọ dátọ̀ títọ́ọ̀gì kan bá ní ó tẹ̀wọ̀n mọ́lẹ̀ àbí ṣé gbogbo ṣé sẹ́líbírìtì ni gbogbo ọba ni. Tó wá ní ẹ̀wọ̀ ilé ìbòye tẹ̀mí mọ́lẹ̀ ẹranko màlélẹ̀ T5 wọ́n wà ní wọ́n gbọ́ba létí. Ọba náà ṣe múra tó wá dé kángò bíi góòdì. Ó wá wọ ṣẹ́ẹ̀tì ó wá lọ pátí láwọn balẹ̀ Yorùbá wa nísìn. Orí adé wá dé kángò láìṣe pé wà nínú ààfin. Wọ́n á wọ polo kékeré kan báyìí. Ó ní bọ́ọ̀bá ṣe ń múra tó jẹ́ pé tí ọba ń bọ̀ àwọn èèyàn gan sọ pé kó má jẹ́ ọba gan. Ó ní bí ẹwà aṣọ tí mo wọ̀ yìí níjọ́hùn táwọn bàbá wa bá wọ̀ ṣe bá ti kọ́kọ́ rẹ́ ní ẹ̀pà ọ̀hún ní sọ fún ẹ tó fi sọ pé èèyàn pàtàkì lẹ́ni. Fọ́mọkùnrin yìí tó wá sọ pé nígbà jẹ́ pé ìbẹ́yìn náà ṣe múra ẹ kàn múra wá bíi ordinary èèyàn ni. Kí làrí dájú pé tẹ́ ẹ bá dádé náà ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ká tiẹ̀ dúpẹ́ pẹ́ ẹ̀ dádé. Tẹ́ ẹ bá dádé náà ẹ lè ṣe bẹ́ẹ̀ yẹn ní wàá burú jù pé ẹ gbé adé ìlú yín fi dọ̀bálẹ̀ fún ọba ìlú mi. Àní jẹ́ kí ọ̀rọ̀ yẹn pọ̀ púpọ̀ jù nítorí ìjọba àsìkò àti bí ìlú ṣe rí níṣọwọ́ tí àwọn nẹ́tíwọ́ọ̀kì fi ń já dátà. Ká máa sọ ní ṣókí kó máa mú làákàyè wá ni. Ká má máa jẹ́ kọ́rọ̀ pọ̀ jù. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá pé ó máa tójọ́ mẹ́ta ó máa tójọ́ mẹ́ta. Àsáré rájò ni kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Wọ́n sì ní tá a bá lọ àjò ohun tá a bá lọ òun là á kọ́kọ́ mọ́ rán. Ká má wàá kórin méjì bọ́ná lẹ́ẹ̀kan náà. Ọ̀rọ̀ tá a wá sọ kalẹ̀ lórí ọ̀rọ̀ ọba Tìmì àti ìdọ̀bálẹ̀ wọn pẹ̀lú Ẹ̀míà Ìlọrin mo fọ Lédùmarè bẹ̀ gbogbo wa ẹ má jà fi tí àbùkù gbọ́ o. Torí àwọn ilé tí ọ̀tẹ̀ wà òpònú sì lẹ́lòmíì ó fọnú fọ́ra. Ètí ọ̀tẹ̀ lòun ó fi gbọ́ àgàgà àwọn tí ọba wọn gba ìdọ̀bálẹ̀ ọba míì wọn rí bíi pé kò dáa. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọba tiwọn àbíbì kan lọ́dọ̀ tiwọn náà ló ti ṣẹlẹ̀ níbòmíì àwọn èèyàn yìí fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ wọn máa sápamọ́ sẹ́yìn kàkan ni. Sọ àwọn ni a sọ pé kán má fi etí ọ̀tẹ̀ gbọ́. Pẹ̀lú ó bá jáde òun náà ní irú ọ̀rọ̀ tí ọmọkùnrin yìí sọ nísìn tí wà ń fi oríkì báàkì nǹkan tí ò dáa tí ò lẹ́tọ̀ọ́ pé àwọn máa ń kí ọba àwọn ní ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba kò sí ọba tí wọ́n yìí fẹ́ kì bẹ́ẹ̀ nítorí pé wọ́n sì fẹ́ pọ́n lé ni. So gbogbo ẹ̀yin elétí ọ̀fẹ́ ẹ̀yin ní dátà 100 naira àfọlọ́ǹbẹ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ ká wá wò pé ó dáa ṣe bí ẹ̀yin mọ̀ rìn kórí mámì náà kì í ṣe páwa náà la mọ̀ sọ jù. Kò ní bàjẹ́ fún gbogbo wa. Ọdún tuntun tí gbogbo wa bọ́ sí yìí yóò sàn wá sówó. Àwa tá a ti ń rí ṣe tẹ́lẹ̀ tá à ń náwó wa gbà fáwọn èèyàn à ní padà dẹni tí wọ́n ń dá fún. A sì ní rùkú wọlé à ní rùkú bọ́ta. Aburú inú ọdún yìí ó ti ṣèmi àti yín dá. Ẹ like ẹ share kẹ́ fi encourage wa.
ẹ kú ilé lẹ́ẹ̀kan sí i.